Oníkòyí on the mix. Oníkòyí on the mix. Kíní bolo kéjì bolo pàmbolo ń bokùn. Ìgbò ọmọ Adéyẹmọ tún wọlé dé wẹ́rẹ́. Bọ́mọ Adéyẹmọ bá ti lé lọ́dún ariwo lálá sọ. Eégún Màgàjídé akọni lójú ogun asọ̀rọ̀ gbogbo di jàǹkadì. Wọ́n ní wọ́n méwúrẹ́ dúdú wọ́n fi bọ́ fá. Kí wọ́n má gùtà bọ̀lọ̀jọ̀ wọ́n fi bọ́ mọ́lẹ̀. Wọ́n ní kí wọ́n má já lọ sídìí Ògún lọ rè gé lórí. Kí wọ́n bá gérí ajá tán kí wọ́n má bùkọ́ lóògbèrè dé Ọ̀ṣun kí wọ́n fi pèrè ọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ látàsìkò yìí títí fógún ọdún àlá tí ò lè sẹ́ni ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ọmọ Adéyẹmọ ti dé Ìgbòho sáde o. Ọlọ́jọ́ bí àsìkò dé ọkùnrin wá ọkùnrin wo ọkùnrin wàwàǹwó wá ní kíláyà sáàgùn ògbójúlóògùn sọ́mọ àjẹ́nìkó iná gorí ilé fẹjú agbénulé bara rẹ̀ lẹ́rù ọkùnrin gbẹngbẹng bí etí di ọ̀dà jìnnìjìnnì wo máa léjò. Bómi bá balẹ̀ omi anípa òwàrà òjò balẹ̀ tá ṣíàṣíà. Ìgbòho ṣàkóògbó kó tọ́ kó dàgbà bí ará kan òkè ọ̀hún tó gbogbogbò tó dọ̀mọ́ owú jẹjẹjẹ nígbà ń tọ́dọ̀ kínní. Ó ti wá sọdún ọdún yìí o lágbára Ọlọ́run kó ṣe tẹ̀mí. Òní lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọjọ́ tá a bí akíkanjú ọmọ tí jẹ́ Ìgbòho ṣàṣàyé torí pé ọjọ́ kẹwàá oṣù kẹwàá ń ọjọ́ tó lápẹẹrẹ ni ọjọ́ ńlá lọ́jọ́ tí Ìgbòho ṣàsọ̀kalẹ̀ sí dúníyàn yìí tí gbogbo lẹ́mí títì. Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ ó ti wá sọdún ọdún yìí o wàá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní kú torí pé apẹ́ bí ewé àpẹ́ adáralẹ́wà bí ọ̀sìn ajímọ́pò gbomi bí ewé rinrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn pawọ́pọ̀ wọn á gbẹ̀rù Sunday Ìgbòho náà dókè àgbà. Sunday Ìgbòho ooo ọmọ Adéyẹmọ ooo èèyàn tá ti ń retí níwájú ilé tó sì ti gbọ̀nà ẹ̀bùrú dé a tún ń retí rẹ̀ lọ́nà ẹ̀bùrú iwájú ilé ló tún gbàyọ sí kálukú wa rọra mọ́ gbẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan jàre ẹ káre bàbá wọ lọ́jọ́ bí àsìkò. Sunday Ìgbòho ooo ìpè ayé ni ọmọ jẹ́ o gbọ́dọ̀ bá wọn jẹ́ tọ̀run èèwọ̀ òrìṣà ọmọ wọn nílùú Ìgbòho ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ ìwọ lọ́mọ Ìgbòho mọ̀ rẹ̀ ọmọ alágbàdo dé ọmọ atapẹ́tẹ́ wọnú omi ọmọ gègèlè lódò sànyà rẹ̀ rìn mí ní bàràdì omi kò sí ń kán sí mi lẹ́nu ìwọ lọ́mọ òkúta mẹ́ta òde Ìgbòho ọ̀kan ń ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan ní mọ́ rọra ọ̀kan nígbà tí wọn mọ̀nà kí ni mo wá ṣe ní Ìgbòho mọ̀ rẹ̀ rí ṣe bí wọ́n lọ máa tapẹ́tẹ́ wọnú omi lọ ọmọ gègèlè lódò sànyà ọmọ Adéyẹmọ ṣe bí wọ́n lọ́mọ òpópó sánràn gbàgede Ìgbòho sunwọ̀n láì níbẹ̀rẹ̀ ẹ jẹ́ kó níbẹ̀rẹ̀ ọmọ kó bẹ̀rẹ̀ lọ ẹ sì kì í bímọ méjì ní Ìgbòho mọ̀ rẹ̀ bẹ́sìn bá ti bí méjì ní Ìgbòho wọn á fi kan bọ́ kósìn wọn á fi kan bọ́ sànyà nílẹ̀ ẹ̀bẹ̀ wọn á mú ìyá rẹ̀ ṣẹrú wálé ìwọ lọ́mọ wàràmọ̀jẹ́ onílẹ̀ ọ̀la àwọn ọmọ àjòjì wòyí wọ́n ní ṣèkèṣèkè lọ́wọ́ wọn á lé bí akọ adarí kọkọ wọn á bá àwọn ò lè bomi kó sí mú wọn ò sì lè bu sànyà wẹsẹ̀ ìgbà tójú pọfírí ni wọ́n kán lùdò ní Ìgbòho mọ̀ rẹ̀ wọ́n sì bu kó sí mú wọ́n tún bu sànyà wẹsẹ̀ kára wọn tó mọ̀ ní gínígíní gbàùn Ìgbòho ọmọ asòdédèrò Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ gbogbo àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ń kí yín kú oríire bàbá wa ń kí yín kú oríire Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ Prọfẹsọ Bánjí Akíntóyè ń kí yín kú oríire Prọfẹsọ Adéníran náà ń kí yín kú oríire Mrs Abiola Onítìrì ń kí yín kú oríire wọ́n ní kẹ́ ẹ gbó wọ́n ní kẹ́ ẹ tọ́ wọ́n ní kẹ́ ẹ dàgbà bí ará kan òkè ọ̀hún tó gbogbogbò tó dọ̀mọ́ owú jẹjẹjẹ nígbà ń tọ́dọ̀ kínní wọ́n lẹ́ẹ̀ ti sọdún ọdún yìí o lágbára Ọlọ́run kẹ́ ẹ ṣe tẹ̀mí gbogbo àwọn ọmọ Yorùbá nation orílẹ̀-èdè Libya ló ń kí yín kú oríire Mr Gani Ajala General Coordinator Yorùbá nation ní Masrata ń kí yín kú oríire Ọládọ́là pẹ̀lú Dọ̀kì láti Masrata náà ń kí yín o Bàbá December pẹ̀lú Mr Lateef àti Shimoni náà ń kí yín láti Tripoli Mr Ọlálékan pẹ̀lú Mr Peter Sáwíyà làwọn ń gbé Mr Ọlárewájú láti Slitin làwọn tí ń fi kíkí ọlọ́jọ́ ìbí ránṣẹ́ ìyáàfin Kẹ́hìndé Àmírà làwọn fi kalẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ Mr Shameh àwọn ti bẹ̀ǹgá sínú wọn ní akíyí kú oríire Mr Adésọ̀kan ńkọ́ sábà làwọn wà bá wà sí
Mr Sunday pẹ̀lú Mr Lati gáàtì làwọn wà tí wọ́n gbé ń sojú fúnran Yorùbá lọ́wọ́lọ́wọ́. Mr Taiwo gèrèà làwọn gbé ń jayé ọlọ́ba ní tàwọn tí wọ́n ti ń fi kíkí ránṣẹ́ sọ́mọ Adéyẹmọ. Gbogbo ọmọ Yorùbá nation tí ń bẹ nílẹ̀ Libya ló ń wí pé àṣeyí sàmọ́dún o àṣàmọ́dún sẹ̀mí. Bí gbogbo wa ṣe rántí ọjọ́ bíi bàbá wa Adéyẹmọ ẹ wá mọ́ gbàgbé o ìwọ́de Yorùbá nation ìyẹn mega rally tó fẹ́ wáyé lọ́jọ́ 14 oṣù kẹwàá lórílẹ̀‐èdè Libya kélé tí ó gbọ́ kí gbogbo wa lọ dàmúrè kiri àjọṣèwọ́de jàǹgbara ọmọ aládé ni kẹ́ni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́ kọjọ́ 14 oṣù yìí ó mì tìtìtì. Gẹ́gẹ́ bí mo ti ń bá lọ bàbá wa Adéyẹmọ Sunday Igboho sà Mr Koiki ń kí yín kú oríire Citizen AY Mayegun General Heritage Medical bàbá àròpọ̀ ire ìyálájé gbogbo wọn láti UK ló ń kí yín kú oríire ọmọọba Adéjọkẹ́ ìyá wa sọyẹ kó rí bẹ́ẹ̀ ààrẹ Abdulmaruf ńkọ́ pẹ̀lú Yorùbá wuyì àwọn ti USA náà nu wọ́n ní akíyín tológun wọ́n ní kẹ́ ẹ fọwọ́ páwú ní àbẹ̀hún kẹ́ ẹ tún fèrè gìjọbì nípò àgbà bàbá wa Bánkẹ́ yẹn France làwọn ń gbé Lady Best Mr Pallet ayénirọ́mọ Felix Italy làwọn ń gbé ní tàwọn tí wọ́n gbé ń jayé ọlọ́ba Yèyé Dára pẹ̀lú Adétúnjí Òṣàńkọ́ Germany làwọn wà ìjìnlẹ̀ Marcus ìjìnlẹ̀ Turkey làwọn ń gbé tẹ́tí fi kíkí ọlọ́jọ́ bí ránṣẹ́ sọ lórí oko Mrs Tẹ́ni ọmọ ológo ń kí ọmọ Adéyẹmọ láti orílẹ̀-èdè Egypt ọmọ borí owó láti Dubai ńkọ́ Mr Ọlátúndé Lamid Mr Fẹ́mi FM Mr Ibrahim àwọn ti Dubai connection nu kárí ilé kárí oko máa lò pẹ̀lú Honourable Ismail Adéníran náà ńkọ́ Malaysia làwọn wà Alfa Jamiu májè ń ṣiṣẹ́ pẹ̀lú Alfa Taofik Ajani láti Africos ni wọ́n ti ń kí ọmọ Adéyẹmọ kú oríire ọjọ́ òbí Ajírọ̀ tútù àwọn ti Benin Republic náà nu wọ́n gbójú wọn tún gbónu wọ́n ń sojú ọmọ Yorùbá nation ní abẹ́hùn nígbà òjò nígbà ẹ̀rùn àwọn tó wá rán mi níṣẹ́ pé kí n kí olóyè Sunday Igboho ṣàkú oríire àwọn náà lọ́mọ Yorùbá nation tí ń bẹ lórílẹ̀‐èdè Libya lọ́wọ́lọ́wọ́ lábẹ́ general coordinator wọn Àjàní Àjàlá pàdí mi ènìyàn mi ẹni tó dára bí egbin àwọn ní ẹni kí yín bá sọdúnmọ́dún náà láwọ́ àsọdúnmọ́dún àsosùmọ́sù láwọ́ àsosùmọ́sù olóyè Sunday Igboho ṣàwọ́mọ Adéyẹmọ ẹ ti wá sọdún ọdún yìí o gbogbo àwọn táwọn péjú jọ ta bẹ́ ń sọdún ọdún yìí àtúnjọ máa péjú ṣe tọdún tí ń bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run nìkankan ò ní kú Ọlálékan ní kò yáàrọ̀ ní ogun mo fẹ́ máa lọ àbọ̀rẹ́ tó nílé tàlejò ká mọ̀ kíra wọn pọ̀ fìrè pàdé rọ́jú jẹ rọ́jú mọ̀ ní débẹ̀ nìkankan èmi Ọlálékan ní kò yí àdìílẹ̀ dógún kòǹkò bí owú ọmọ àtòríbọ́ṣọ ẹ̀bìtì tí ń yàpọ̀ tẹ́ ìran Yorùbá àlùjànnú òkè tí ń yapa aláìgbọ́ràn.